kí ọlọ́pàá mẹ́ta wàláhì mo fi ẹ̀mí mi búra ó fi gbé Saheed Òṣùpá kí n kí Saheed Òṣùpá yóò kunu ọdún yìí kí January yóò tó parí wàláhì mo fi Ọlọ́run búra January 10 Saheed Òṣùpá máa kú January 10 Saheed Òṣùpá máa kú wàláhì mo fi Ọlọ́run búra kí n fi ọ̀rọ̀ ẹnu mo fi ìgbésí ayé mi búra ó fi Al-Qur'ani Karim Al-Qur'ani Ọlọ́run búra January 10 Saheed Òṣùpá máa kú àmọ́ mo wá bí Ọlọ́run pé kí ló dé báwo ni Saheed Òṣùpá òfin ní kú Ọlọ́run wá ní kọ́rọ̀ wá àgbò kí n kí ọba Saheed Òṣùpá mo nífẹ̀ẹ́ rẹ mo ti bẹ Ọlọ́run fún ọ lọ wá àgbò funfun báláwú kọ wá dà níyẹn sí káwọn afọ́bọ̀ pa kọ dárúkọ èmi àlèwárà kí ọlọ́pàá mẹ́ta kò ní Ọlọ́run wọlá àlèwárà kí ọlọ́pàá mẹ́ta nínú ọdún yọ Ọlọ́run mọ́jẹ ń kú mọ́jẹ ń gbọ́dún lọ mọ́jẹ ń kú kò jíjẹ kí n kí Saheed Òṣùpá èmi Ọlọ́run èmi àlèwárà kí ọlọ́pàá mẹ́ta wọn bẹ Ọlọ́run wá ní kí n ṣàdúrà fọ pé nínú ọdún yìí tọ́ba ìṣẹ̀ṣàrà ò ní púpọ̀ jíjì ò ní bọjọ́ ọlọ́jọ́ lọ àgbo funfun ní kọ́ ọ̀rọ̀ àkọ́bí ti sàárà rẹ ọwọ́ ayé ò ní tí ọ ò ní púpọ̀ jíjì ọmọ rẹ ò ní kú aya rẹ ò ní kú eré rẹ ò ní gbàbọ̀dì ìsàdá rẹ ò ní gbàbọ̀dì ò ní bọ́dún lọ ọlọ́lá haúláwàlá kúọ́tà ìlàbílà rẹ ọlọ́jà ìgbàkẹjàmbá kò sáàbà kan tó tómi láyé kò sáàbà kan tó lè tómi nínú àtìrí àtijẹ́wò orí Ọlọ́run èmi ní igbákejì Ànábì wa Muhammad kò sí wòlíì kan tó ti kú tó tómi kò sí wòlíì kan tó ti lè tómi láyé bẹ́ẹ̀ ni lẹ́yìn náà wá àti ọlọ́pàá mẹ́ta kí n Saheed Òṣùpá ó ti ṣe yóò wà láyé gbẹ́nifẹ́ tọ́lọ́run rẹ tí ọjọ́ ìgbẹ́ gbẹ́nifẹ́ tọ́lọ́run rẹ tọ́jẹ́ wà láyé mo fọlọ́run búra lọ́sẹ̀. ọ̀pọ̀lọpọ̀ orú àwọn nǹkan báyìí ọ̀pọ̀lọpọ̀ wa ti bá a pàdé dáadáa táwọn èèyàn bá dẹ̀ ti ń dìde sọ̀rọ̀ lórí ẹ̀ ní tí sẹ́rí adẹ́kọ̀ wa ni pé ìdákọ́ ọmọbì ilbadu sakata anilbakin tí àwọn apá kan èèyàn bá ti dìde fún kankan àwọn tó kù tẹ́nìkan bá ti dìde fún ẹ̀yin tó kù ẹ máa wòran lókù ní tó bá ti sọ̀rọ̀ on behalf yín ní tẹ́ fẹ́ kó túnṣe tó bá ti túnṣe on behalf yín kò sí wàhálà kankan mọ́ lókù nìyẹn ẹ̀yin tó kù ẹ máa ṣe fàájì mi lọ ẹ̀yin náà tó mú nǹkan mí kẹsàn. ẹ jọ̀ọ́ ẹ má bínú náà mo fẹ́ pe àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa àwọn àfáà wa mo fẹ́ pe wá ṣàkíyèsí pàápàá jùlọ àwọn àfáà wa tí wọ́n jẹ́ olólùfẹ́ wa tán wà nílùú Ṣakí yes ẹ bá mi tẹ love like and share gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé yẹn gbogbo yín ni mò ń kí gbogbo yín ni mò ń kí Al-Qur'an tí Ọlọ́run sọ kalẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì sọ wípé Al-Qur'an sọ wípé ewé kan ò ní jábọ́ lára gi kọ́lọ́run ọba kó má ṣe kíni kó má mọ̀ ń pa ẹ̀ ẹnìkan ò sì ní kú láyé àfi tásìkò rẹ̀ bá tó bí Al-Qur'ani sì sọ fún wa nìyẹn Qur'ani sọ pé ewé kan kò ní jábọ́ lára gi kọ́lọ́run ọba kó má mọ̀ ń pa ẹ̀ ẹnìkan ò sì ní jáde láyé àyàfi kó já sí pé àsìkò rẹ̀ tó ẹnìkan ò lè pa ẹnìkan láìpẹ́ yìí la rí pásítọ̀ tó sọ̀rọ̀ nípa Pasuma ní Alhaji Wasiu Alabi Pasuma ẹ ṣàdúrà fún ẹ ṣe gbá o ẹ ṣàwó nǹkan kòkó bàbá ṣàṣàn àwọn èèyàn dẹ̀ dìde ẹ ṣàdúrà fún Pasuma náà ṣàdúrà fúnra rẹ̀ torí pé èèyàn bó bá dákẹ́ tí ò bá sọ̀rọ̀ Ọlọ́run má jẹ́ kó ṣe dédé pé aburú kan fẹ́ ṣẹlẹ̀ ńgbà yẹn wọ́n á wá sọ wípé pásítọ̀ kan ní òun ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ ńgbà tí ò ṣe ní ńgbà tí ò ṣe gbá ní àwọn èèyàn dìde wọ́n sọ̀rọ̀ lọ wọ́n ṣàdúrà fún Pasuma lọ Al-Qur'ani sì tójú oyé wa wípé bisimilahi rahman rahim Olúwa ní ẹni tí ó kọ́kọ́ kú èmi ni mo mọ̀ ẹni tí ó lọ gbẹ̀yìn èmi ni mo mọ̀ walaqad alimna mustaqdimina minkum walaqad alimna almustakhirin wáyé ńjọ́ kan náà a sì ní lọ ńjọ́ kan náà bá a bá wáyé ńjọ́ kan náà gan kádàrá lè gbà wájú pé a lọ ńjọ́ kan náà ẹnìkan ò lè pa ẹnìkan ẹ̀mí kan ò lè jábọ́ lára ẹnìkan kọ́lọ̀ mọ́mọ́ ń pa ẹ̀ mo wá ìyẹn ló wá mú mi gbà kí ni ìtí ń pọ̀ jù náà kí ló dé
èwo ni gbogbo eléyìí bọ́bọ́ àáfàá kan báyìí tí máa ń pera ẹ̀ ní ọlọ́pàá mẹ́ta tó lóun àtọ́lọ́hun jọ ń ṣe mítìnì òun àtọ́lọ́hun jọ òun bọ́lọ́hun sọ̀rọ̀ ìkọ́tọ́ tí ẹ̀kọ́ ètò tí tèmi bá ti rí fídíò ẹ̀ tó bá ti sẹ́ǹdì ẹ̀ sí mi èmi máa rẹ́rìn ni ìpè content creator lélẹ́yìí eléyìí kan fẹ́ create káwọn èèyàn kan sáà lè mọ òun ṣe mọ Khalif Tunrof tí gbogbo ayé bá ń lọ báyìí ìwọ ìyà báyìí ó rí pé téèyàn ẹ̀yin mẹ́wàá tẹ́ ẹ bá ń lọ báyìí kẹ́ni kankan yà kúrò lẹ́yìn yín kó ló mú mi wá mi báyìí lọ bí tẹ́ ń lọ yẹn o ẹ rí pé yín mẹ́sẹ̀ẹ̀sán tó kù ẹ fèsì ẹ̀ pé kí ló ṣe ẹ dájú kọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn tó wà lórí social media yìí tá a bá sọ pé freedom of speech a lè sọ̀rọ̀ bó ṣe wà a lè ṣe tó wà torí pé àrà dátà fún yín àrà fóònù fún yín lóyìn ẹ ló máa mú wa ká wá ṣe tó bá wù wá ká wá tan kámẹ́rà sójú ká máa sọ̀rọ̀ tí ó gbé wa dẹ́wọ̀n. ká máa sọ ọ̀rọ̀ tó máa gbé wa dẹ́wọ̀n. ọmọkùnrin ọlọ́pàá mẹ́ta yìí àbọ̀lọ́pàá mẹ́tẹ́ńpẹ́rẹ́ yìí tó bá ti sẹ́ndì fídíò ẹ̀ sí mi èmi á wá rẹ́rìn-ín nígbà tọ́dún yìí máa bẹ̀rẹ̀ tó máa bẹ̀rẹ̀ 2026 ló bá sọ nínú fídíò rẹ̀ èmi ọlọ́pàá mẹ́ta ọlọ́run ti sọ fún òun lọ́dún yìí wípé àwọn èèyàn ní lówó lọ́wọ́ gbogbo àdúrà tẹ́ ẹ bá tọrọ lọ́dún yìí ọlọ́run ò ní gbà á àfi tẹ́ ẹ bá fọlá àwọn tọrọ mo rẹ́rìn mo fẹ́ para mi jọ́nà pé eléyìí mà tó gọ̀ yàtọ̀ o ṣé ẹ mọ̀ pé tẹ́ ẹ bá rí àwọn fídíò báyìí kọ́mẹ̀ntì máa ń sáré lọ àwọn kan wá ń kọ́mẹ̀ntì pé ìyá ọmọ yìí dà èmi wá máa ìyá ọmọ yìí dà báyìí torí ọlọ́run Ṣakí dẹ̀ lóyún ó dà pé ó ń pera ẹ̀ ló ti wá mo dẹ̀ mọ àwọn àfáà gidi gbogbo àwọn àfáà gidi wọ́n ń bẹ ní Ṣakí àwọn àfáà alálùbáríkà wọ́n pọ̀ nílùú Ṣakí tí mo mọ̀ dáadáa Sheikh wa Abdulrafi ọlọ́kọ́ wọ́n bẹ́ẹ̀ mufti wọ́n wà ń bẹ Sheikh Izullah Sheikh Abdulrahman wọ́n wà ń bẹ àwọn àfáà pọ̀ bẹ́ẹ̀ wọ́n wá wò pé ẹ̀yin àfáà wa ní Ṣakí ẹ dákẹ́ ẹ tètè pé ọmọdé yìí ẹ pè yá ẹ pè bàbá ẹ ṣé wá rí fídíò léyìí tó ṣe yìí máa gbé dẹ́wọ̀n mi ò mọ tó lè fi kún èmi ò mọ tó lè fi kún pé yóò wá fi nǹkan kan kún kò wá ní lọ sẹ́wọ̀n lórí eléyìí freedom of speech ẹ̀wọ̀n tó bá wá dé mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín ti rí fídíò yẹn lẹ́nu rẹ̀ ní o ẹ wá gbọ́n tó wí. Láìdí Òṣùpá Alwaraki ọlọ́pàá mẹ́ta ní kó lọ wá àgbò funfun kó wá dákọ̀ Alwaraki ọlọ́pàá mẹ́ta sí àgbò yẹn Alwaraki ọlọ́pàá mẹ́ta ó wá dùn mí ẹ̀mí ló ní kó dákọ̀ rẹ sára àgbò yẹn ẹ̀mí ló ẹ̀mẹ́je ní kó dákọ̀ rẹ ní àbí 21 àbí ìgbà mélòó
ṣe rí pé ó fẹ́ trend ní nítòótọ́ ṣùgbọ́n tí èèyàn bá fẹ́ trend ó yẹ kó fi nǹkan rẹ̀ trend ó ti ń ṣe wèrè bọ̀ tipẹ́ o kìí ṣe ní o ìníkọ́ ló ti ń ṣe wèrè tó ń ṣe yìí o àmẹ́lẹ̀ yìí yóò gbé dẹ́wọ̀n Alwaraki àwọn ò bọ́ dá sí rí gbogbo wèrè tó ń ṣe ní àbọ̀ dá sí rí àmẹ́lẹ̀ yìí tó ṣe yìí yóò gbé ọ dẹ́wọ̀n ẹ gbàgbé jàre ẹjẹ tó máa ń dùn mí lọ́rọ̀ èèyàn ni pé ẹ mọ kọ́mẹ́ǹtì ẹ fẹ́ jẹ́ kó trend ni ẹ fẹ́ jẹ́ kó ẹ fẹ́ fún ní recognition ni no ẹ má ronú báyẹn èwo náà fẹ́ fún ní ok bí ò bá ní recognition bó ní fídíò rẹ̀ ó ṣe dọ́dọ̀ àwa ó ní fiṣẹ́ mọye inú ilé so mọye inú ilé tó ti send fídíò yẹn dé ni ẹ má máa ronú báyẹn ẹ fẹ́ fún ní recognition ọ̀rọ̀ dùn mo yé tàwọn tẹ́bá máa ń sọ nǹkan báyẹn jàre mo yé ti irú àwọn kọ́mẹ̀ntì báyẹn let's call a spade a spade téèyàn bá ń ṣe nǹkan tí ò dáa ẹ jẹ́ kí wọ́n tètè gbé kán fi yà jẹ́ ó dẹ̀ máa di eléyìí tó ṣe yìí kò ní recognition ló jáde ló ń sọrú nǹkan báyẹn please kéèyàn lanu gbàgà ó tún wá bu déètì ó ní January 10 ní ọ̀tá Saheed Òṣùpá òkú torí Saheed Òṣùpá ò ní kú pẹ̀lú àṣẹ Ọlọ́run àwa náà ò ní kú ẹnìkankan wa ò ní kú kò sígbà tá à ní padà kú tásìkò bá tó àmọ́ ikú òjijì ò ní tọ́ sí wa Saheed Òṣùpá ó dàgbà yóò dògbò kò ní kú ọlọ́pàá mẹ́ta Alwaraki bóyá January 10 tó dá fún Saheed Òṣùpá yìí pé ọ̀tá rẹ̀ ó kú yìí bóyá ọjọ́ ìrìn rẹ̀ ní wọ́gán ó kú àbí kò ọ̀gá mọ̀ di January 10 torí mi ìrùpọ̀ máa di January 10 bí January 10 bá tiẹ̀ máa pé bẹ́ẹ̀ láyé bó ṣe wà yìí ń sìn inú ọgbà ẹ̀wọ̀n ni ó pé báyẹn ìmọ̀ ibi tó fẹ́ hàìdì sí kí wọ́n dẹ̀ wò sùn torí pé ó fẹ́ jẹ́ káwọn èèyàn kọ́ mọ̀ òun kó wá gbé kinní sí wájú báyìí kó tọ́ná síwájú kó wá sọ wípé Saheed Òṣùpá January 10 lọ ràgbò funfun lọ ṣe kí ló ní kó dákọ sí iná kó sọ wípé Alwaraki ọlọ́pàá mẹ́ta kó dákọ rẹ̀ sí pé kí mọ́ kó má kú ṣé wọ́n gan kí ló ṣù ọ̀fọ́ pé wà di January 9 gbogbo èèyàn fà wá ní Ṣakí ìyá ọmọ yìí dà o ó ti gun gírí kọjá ìwé o wàláì ó ti gun gíẹ̀ ó ti gun orí kọjá ìwé o social media ó padà kó bá Alwaraki ọlọ́pàá mẹ́ẹ̀ẹ́dógún o ó padà sórí ibú farabalẹ̀ social media padà kórí burúkú báyìí ṣé téèyàn ò bá tiẹ̀ wá téèyàn ò bá wá rí nǹkan kan tí ó ṣe mọ́ téèyàn ò bá tiẹ̀ wá rí nǹkan kan tó fẹ́ ṣe mọ́ dẹ̀ máa sùn lórí social media náà wá dẹ̀ máa sùn àbí wá dẹ̀ máa sùn lórí social media tó bá mọ nǹkan tó lè ṣe mọ́ Alwaraki ọlọ́pàá mẹ́ẹ̀ẹ́dógún àwọn wo ló bá ní nọ́mbà ṣáà àwọn èèyàn ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ ṣá táwọn èèyàn bá ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ mò ń bọ̀ náà Alwaraki ọlọ́pàá mẹ́ta ó mà ti sọ̀rọ̀ sọ o ó mà sọ̀rọ̀ sọ o ó nídìí owó àwọn kan ní ẹ bóyá ó nídìí owó ni ó nídìí ìyá lọ́mọ yẹn tí I don't think bóyá normal kéèyàn jáde sùn kó sọ wípé January 10 ẹnìkan máa jáde láyé ó máa kú
a ní freedom of speech láti sọ̀rọ̀ nítòótọ́ ká gbé kámẹ́rà síwájú ká ṣe tó bá wù wá but this is too much ògógóró àti gbogbo ẹ̀ tí wá pọ̀ jù lára ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹ̀yin ọmọ kéékèèké yìí. Anybody àdúrà ó ládùúà tẹ́lẹ̀ wọn àdúrà àwọn ó dà pé mo rí àwọn láwọn fámìlì ẹ̀ kan ti ṣe fídíò ńgbà kan báwọn òran ìgbà kan ló ti ṣe fídíò kan ló lóun kú bó ọjọ́ mẹ́ta lòun lò lọ ọlọ́run ní wíyá máa padà lọ sáyé ṣé content creator láwa pélé yìí nísìnyí àbí sálárò àbí sáníyàbá apá òsì I don't understand bẹ́ẹ̀ ni jàre ẹni tó ní ọlọ́pàá mẹ́wàá gan kò sọ́sọ́kùsọ ká tó wá lọ́lọ́pàá mẹ́ta ọlọ́pàá mẹ́ta máa fi sí àgọ́ ọlọ́pàá o ọlọ́pàá mẹ́ta wàá físìtì àgọ́ ọlọ́pàá wàá gbé ọ̀pá rẹ̀ dọ́gọ̀ ọlọ́pàá mò ń bọ̀ mo mọ àwọn èèyàn gidi gan ní àwọn èèyàn ó bá mi gẹ́ẹ̀tì nọ́mbà rẹ̀ gan sìn mo mọ̀ pé tí n bá máa fi pe èèyàn 2 sí 3 wọn ò gẹ́ẹ̀tì nọ́mbà ọlọ́pàá 3 fún mi Òṣùpá fúnra rẹ̀ ẹ wá gbà mí ibi tí kálukú wa ti ń ṣàdúrà kọ́lọ̀ kó ṣàánú wa ọlọ́pàá 3 ọlọ́pàá 15 ó sú mi o ó sú mi o gbogbo ẹ̀yin ọmọ ní kan hello salamu alaikum sheikh ṣíra lẹ́wà gbogbo lẹ́kan ṣákí lẹ́wà mo ń ṣe prógámù lọ́wọ́ gan báyìí gan ni but mi ò fi yín sí spíkà mo máa nídi nọ́mbà ọlọ́pàá 3 mọ̀ ní Alwaraki ẹ̀mọ́ nọ́mbà ọmọ yẹn ọmọkọ́mọ ẹjọ́ ṣe mo lè fi yín sí spíkà ok láti Ṣakí ni náà wáyé ń gbọ́ wọn yí báyìí sáà ilé ti kọ́ àwọn fámìlì ẹ̀ ti kọ́ lọ́mọ ìlú gan ti kọ́ kò lè wọlé wá mọ́ṣẹ́ o. ok kò sí ìlú mọ́ báyìí. kò sí Ṣakí kò pé Ṣakí pé ṣe Ṣakí pé. wọ́n ti ìlú ti kọ́. gbogbo tó ń ṣe Èkó ló wà Ṣakí kó wà. Èkó wà yìí. Èkó ló wà wọlé wà. láti bí ọdún kan oṣù mẹ́jọ kò wọ Ṣakí wá mú kò lè wọlé wà. ọlọ́pàá 3 yìí ó ti gun kiri kọjá ewé báyìí o. tó bá ti wọ Ṣakí ó pa ni kò lè wọ Ṣakí wá báyìí. tó bá wọ Ṣakí wọ́n máa pa ni. Èkó ṣe wá gbalẹ̀ ó ṣe wá gbolè gbọ́lẹ̀ báyìí torí ọlọ́. Ṣakí ti kọ ọ̀la tẹ̀lé kò ní wálé. ẹ̀dà ẹ ṣeun inú mi ti ẹ̀dùn pé kò ní gbé o ẹ ṣe gan sa jazakumullahu khayra ẹ ṣe sá mo dúpẹ́ sá ṣẹ́yìn náà rí báyìí wọ́n ní ò lè wọ̀lú wa mọ́ ẹ̀yin ara ẹni tó bá mọ nọ́mbà ọlọ́pàá 3 kó wá bá fi ọ̀pá rẹ̀ kó máa bọ̀ ní police station fúnra rẹ̀ kó máa bọ̀ fúnra rẹ̀ ni o kó tó di pé a máa mú jáde o tó rà máa wọ jáde báyìí o a máa wọ ẹ gbogbo bíkíbi tó bá wò sásì wọ́n tún wá lẹ́kọ̀ọ́ ló wà èyí náà máa wò subhanallah kéèyàn sọ báyìí pé Saheed Òṣùpá ọ̀tá rẹ̀ ó kú ó tún wá dágbà fún ó ní tó bá di on the January 10 òun Alwaraki ọlọ́pàá 3 lòun sọ ó tún wá gbé Quran bóyá Quran ló gbé dání bóyá dictionary ni kò yé wa ó wá lòun fi Quran búra
number one nínú Islam wọ́n yẹ fi Kùránì búra nínú Islam yẹ fi Kùránì búra tẹ́ bá rẹ́ni tí bá máa fi Kùránì búra kò gbọ́ Islam yénu gbogbo ẹni tó bá máa fi Kùránì búra bá mú fi Kùránì búra kò gbọ́ Islam yénu ó tó wá sọ̀rọ̀ ó ló ń fẹ̀mí ìhun búra ṣé ẹ̀mí wèrè tí ń bẹ lára rẹ ló tún wá fi búra ẹ̀mí ìdìgbòlugi tí ń bẹ nù ẹ̀mí ìdìgbòlugi rẹ ló tún wá ló fi búra wallahi Alwaraki ọlọ́pàá mẹ́ta òkàrè ó ti ń ṣe ó ní gbogbo wa àdúrà tá a bá ṣe lọ́dún yìí ó ládùúgbà wa ò ní gbà o àfi tá a bá dárúkọ pé à mo fa Alwaraki ọlọ́pàá mẹ́ta bẹ Ọlọ́run jẹ́ kádùá mi gbà o Alwaraki ó ti ṣe àgbákò eléyìí promise ni fún ẹ dákẹ́ ẹnu ẹ òun fẹ̀mí òun búra ẹ̀mí ògógóró ó fẹ̀mí ògógóró búra níwájú tani àti tani ó fẹ̀mí ògógóró búra níwájú tani àti tani sọmọ pé àwọn òbó dá sí látijọ́ ìgbogbo tó ń ṣe ẹ̀mí mo kà á kún pé òun náà fẹ́ jẹun ni òun náà fẹ́ ọ̀n ni at least lórí péjì ẹ nísìn Facebook ti ń gbé polówó wá táwọn ẹ̀ bá ti wo fídíò rẹ báyìí wọ́n á máa fi polówó sí ìwọ náà máa gbowó díẹ̀díẹ̀ àbí o ti wá ṣe dáadáa báyìí ó ṣe dáadáa. ìwọ ló kù Saheed ò ní kú ìwọ ló máa kú sọrí ìwọ náà wà ní kú tó gbọ́ o ò ní kú ọlọ́pàá mẹ́ta o ò ní kú òdodo mo sọ fún ẹ. Number one, Saheed Òṣùpá ò ní kú pẹ̀lú àṣẹ Ọlọ́run ìwọ náà wà ní kú aṣojú gbogbo ayé báyìí ò ní kú ẹ̀wọ̀n ló lọ gbọ́ ò ní kú ẹ̀wọ̀n ló lọ ẹ̀wọ̀n ó dẹ̀ lọ́mọ kékeré kan báyìí bóyá ọmọ ẹ̀ náà ni àbọ̀màntí ẹ̀ ìyẹn máa bá arọ́ wà sí mo wo fídíò rẹ̀ kan tí yẹn sọ pé bàbá lẹ́yìn àwọn Ọlọ́run rán sáyé bàbá láwọn Ọlọ́run rán sáyé tí bá ti ń sọ̀rọ̀ báyìí ọmọ ìyá máa dọ́rọ̀ yẹn padà fún bàbá láwọn ní igbákejì Ọlọ́run bàbá láwọn àtàwọn Ọlọ́run sẹ̀ ṣe mítìnì tán ni Alwaraki ó mọ̀ sàgbákò today is 5th of January 2025 ọjọ́ karùn-ún oṣù kínní ó dẹ̀ fẹ́ fi 2026 báyìí ó dẹ̀ fi ṣẹ̀wọ̀n ọ̀rọ̀ ikú kọ́ ló kan náà ọ̀rọ̀ tiẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ ọ̀rọ̀ ẹ̀wọ̀n ni mo fi ń ṣeré ni mo fi ń ṣeré ni o mo ṣe kíníkan ni ìyẹn ò kàn wá o enough is enough kí ló dé tó já sí pé gbogbo ẹni tó bá ti ga láyé lẹ́ẹ̀ máa rí àwọn ìran burúkú sí láti pé gbogbo àwọn tó bá ti ga tọ́lọ́run bá ti pèlé èèyàn láyé láìpẹ́ yìí lọmọbìnrin kan ṣaláìsí ọmọ tó ṣe fíìmù yẹn kí lórúkọ ẹ dákun ẹran mi létí orúkọ ọmọ náà ọmọbìnrin tó kú báyìí mi rò pátì sí ọmọ yẹn gan Olúwayé Abíọ́lá àbí kò síjọ́ tí ẹ̀mí èèyàn ò kí ń jábọ́ kò síjọ́ táwọn èèyàn jáde láyé kò síjọ́ táwọn èèyàn kú nàìjíríà náà dín ní wọ́n ìdánbàdà wà yìí dẹ̀ kò síjọ́ tí wọ́n yìí bímọ kò síjọ́ táwọn èèyàn kú kó wá wò sùn kó wá tan kámẹ́rà sójú kó wá sọ wípé Saheed Òṣùpá o January 10 o ọ̀tá rẹ̀ ò ní kú o ẹ̀dẹ̀ máa wòran o ṣe rá àwọn fídíò àwọn ọmọ olórí burúkú báyìí fídíò wọn máa ń go viral gan o tó ráwọn èèyàn fọ́ nìgan o gbogbo oru tó bá ṣe nǹkan dáadáa ẹ lọ wò ó tó bá ṣe nǹkan dáadáa ìwọ̀nba ni fídíò yẹn wọ́n rìn mọ́ ìwọ̀nba làwọn èèyàn ó ṣe dáadáa fídíò dáadáa tó bá ṣe ìwọ̀nba làwọn èèyàn ó ṣe àìmọ́
ṣùgbọ́n nǹkan burúkú báyìí tí bá ti ń láǹdì báyìí kó tó balẹ̀ báyìí àwọn ayé ti hàn àwọn ti ṣí àyè pa. wọ́n ti ṣí àyè ti ṣí nǹkan burúkú ti ṣí àyè pa. àwa fi dèdé àsìkò yìí a fi bẹ̀ Ọlọ́run Alhaji wa Saheed Òṣùpá Akóredé ọlá títóbi Ọlọ́run fúnra rẹ̀ bó ní báwọn kókó òjijì o wọn ní kókó òjijì kódà wọ́n ní rí kú ọmọ kódà bàtà ọ̀fọ̀ bàtà ìbànújẹ́ insha Allah wọn ní bọ́ sẹ́nu ọ̀nà rẹ̀ àti gbogbo àwa tá a bá bá ṣàmì àdúrà ẹlòmí ò mọ̀ ẹ́ rí káàtì láwa mọ̀ ẹ́ rí àwa súnmọ́ ẹ̀ àwọn mi ò mọ̀ ẹ́ rí àwọn mi ò súnmọ́ Òṣùpá rí àwọn mi ò bá pàdé rí àwọn mi ò rí rí ju wípé ìfẹ́ tẹ́lòmí ní sí Saheed Òṣùpá ẹlòmí ò rí Pasuma rí ẹlòmí ò rí Wasiu Ayinde rí ẹlòmí ò rí Obesere rí ẹlòmí ò rí Màláíkà rí bọ̀ tí àwọn èèyàn bá ń jà nítorí wọn lẹ́yìn báyìí ẹrù pé wọ́n jọ ń sùn wọ́n jọ ń jí ni ṣe bí Ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ ṣe bí fẹ́ ni. ẹ mọ iye ẹ̀dá tó ti ṣépè fọmọdé yìí nísìnyí látara fídíò tó ṣe yẹn tẹlomi ò dẹ̀ rí Saheed Òṣùpá rí kódà ẹlòmí ò sínú fáǹsì ẹ̀. àfìdídé àsìkò yìí bí Ọlọ́run àfọlọ́ Ọlọ́run náà fi bẹ Ọlọ́run Alhaji wa Saheed Òṣùpá ikú òjijì ò ní tọ́ sí ẹ o ọlá títóbi Ọlọ́run ọlá agbára ẹ ọlá ògo ẹ gbogbo ọmọ tó jáde lára rẹ ò ní masari wọn àní sunkún lórí ẹ àní péjọ sunkún lórí ẹ ọlá tító wá lù ẹ̀mí gígùn láyé ọlá títóbi Ọlọ́run ọlá agbára ẹ ọlá ògo ẹ ọlá ìpè méjì Ọlọ́run ilé Ọlọ́run abẹ́ ìwọ ni hayyun qayyumu da'im ọba tí ń bẹ lọ gbére ní ẹ ọba tí ń ṣẹ̀mí ní ọba alààyè ní ẹ Ọlọ́run o tí máa bẹnu kádàrá Saheed Òṣùpá tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé nǹkan burúkú kan ó ṣẹlẹ̀ sí yàmùhú Allahu ma yasha'u wa yuthbitu wa indahu ummul kitab àti pẹ́ńsù àti rẹ́sà ọwọ́ Ọlọ́run ló wà Ọlọ́run ló ń kọ nǹkan Ọlọ́run ní ń parẹ́ Ọlọ́run o kádàrá burú bá wa parẹ́ lórí Saheed Òṣùpá àti gbogbo àwọn olólùfẹ́ ẹ̀ náà lápapọ̀ àti gbogbo wa lápapọ̀ abẹ́ nínú àánú rẹ̀ kádàrá burúkú májò kò lè olórí májò kò lè àwa náà lórí o ọlá títóbi rẹ̀ Ọlọ́run ọlá agbára ẹ̀ ọlá ògo ẹ̀ ọlá ìgbé méjì rẹ̀ Ọlọ́run abẹ́ nínú àánú rẹ̀ abẹ́ nínú àánú rẹ̀ abẹ́ nínú àánú rẹ̀ abẹ́ nínú àánú rẹ̀ 2026 tá a bẹ̀rẹ̀ yìí àlùwárà kí ọlọ́pàá mẹ́ta ó ládùúgbò àwọn ò ní gbà àfi tí ó lámọ̀ tọrọ nǹkan Ọlọ́run ò ní ṣe àfi tá a bá forúkọ òun tá a fi béèrè àlùwárà kí ọlọ́pàá mẹ́ta àwọn òfowókọ rẹ béèrè torí pé ókọ rẹ ò jẹ́ nǹkan kan ìwọ náà ò jẹ́ nǹkan kan ṣèitánì ní ẹ ọmọ tí nǹkan kan ò bí òun ní ẹ ókọ Ọlọ́run làwa fi béèrè lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run kó gbàdúrà wa kó yọ́nú sí wa kó dúró tì wá kó má fi wá sílẹ̀ o la hawla wala quwwata illa billahi al-aliyyil azim gbogbo wa pátápátá lọ́kùnrin wa lóbìnrin wa Ọlọ́run tí bá ń bẹnu kádàrá wa pé nǹkan burúkú ṣẹlẹ̀ sí wa yàmú Allahu ma yasha'u wa yuthbitu wa indahu ummul kitab kápá nǹkan rẹ kákọ́ kalẹ̀ ọwọ́ Ọlọ́run ló wà Ọlọ́run o àdúrà sì a máa tún nǹkan ṣe Ọlọ́run wa bẹ́ẹ̀ bá wa pa nǹkan burúkú bá wa parẹ́ kúò lórí wa nǹkan dáadáa ní kiri Ọlọ́run kó kọ sínú kádàrá wa ọlá àti tóbi Ọlọ́run ọlá agbára la hawla wala quwwata illa billahi al-aliyyil azim ọlọ́pàá mẹ́ta kú palẹ̀mọ́ ọlọ́pàá mẹ́ta kú palẹ̀mọ́ Alwaraki wọ́n ní tó bá wọ ṣàkíyèsí wọ́n ní wọ́n pa ni wọ́n láwọn fámílì ẹ̀ ti kọ́ ọlọ́mọ ọmọ tí ò bá ti gbẹ̀kọ́ lé ẹjọ́ ń bo náà ti máa ń kọ́ ẹ bá ń parí ẹ̀ ọmọ tí ò bá ti dúró gbẹ̀kọ́ lé níbo náà ti máa ń kọ́ gbogbo ọmọ tí ò bá ti dúró gba ẹ̀kọ́ nílé ìta náà ti ń kọ́ ìta náà ti ń kọ́ o ti wá bọ́ sọ́wọ́ àwa tá a kọ́ ẹ̀ láì o ti bọ́ sọ o ti bẹ́ẹ̀ ni o ti bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n kọ́ ẹ̀
o ti bọ́ sọ àwọn tí ó kọ ẹ báyìí so ló gbádùn ni tí ẹ bá tẹ wá pé Yorùbá ní bájá bá ń sinwín ní máa mójú náà ni àìgbádùn rẹ ó ti wá pọ̀ gan tó báyìí àìgbádùn rẹ ti pọ̀ gan ò gbádùn rárá àwọn kan ló sí kìíní àwọn kan ló ti ya wèrè rí ni ó wá ya wèrè rí o ó ya wèrè rí o ó sí kí o ó sí kí o tó bá dé ibi tí o belong sí ara rẹ̀ ó yá tó bá ti débi tó belong sí Ọláwálé Jàjì ara rẹ̀ ó yá tí ọlọ́pàá mẹ́ta bá ti débi tó belong sí yóò lálàáfíà bọ́lọ́pàá mẹ́ta tó bá débi tó ààyè rẹ̀ tó yẹ atẹ́gùn àlàáfíà yóò fẹ́ sí làákàyè bóyá tó bá wá padà dé yóò wá tó wá bọ́ síta torí pé Saheed Òṣùpá ló sọ tiẹ̀ lé nínú tálámọ̀ tí ó sọ tiẹ̀ lọ́la bóyá yóò sọ tèmi náà tó bá yá bóyá yóò sọ tiẹ̀ náà tó bá yá wèrè díẹ̀díẹ̀ ni wèrè máa ń bẹ̀rẹ̀ wèrè yẹn ti bẹ̀rẹ̀ tipẹ́ ni wọ́n ń dàgbà wèrè tó fẹ́ ṣe wọ 2026 òun lélẹ́yìí àmọ́ this must be stopped ó ti wá tó báyìí Ọlọ́run ó gbàdúrà wa yóò yọ́nú sí wa gbogbo ẹ̀yin tẹ́ join wa láàárọ̀ yìí àánú Ọlọ́run ní fi yín sílẹ̀ o nọ́mbà rẹ̀ á ní díẹ̀ níbi gbogbo ẹni èèyàn tó bá lè bá gẹ́tì nọ́mbà ẹ̀ àwa náà ó fi ṣiṣẹ́ ṣe ń ṣe á gẹ̀tì ẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run. Salamu alaikum warahmatullahi wabarakatuhu.